Agbóhùnsókè sà. Àṣẹ o. Àṣẹ Má o. bínú sí mi, mo fẹ́ ní kí n receive ẹ lọ́wọ́ mi lọ tẹ fídíò yẹn. Oh, no problem, sir. No problem, sir. So nǹkan tí contribution méjì péré ni nǹkan tí mo fẹ́ contribute lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Ó ní pé number one ó ní pé kí ká wo ayé ara wa lọ́dún. A máa ná akàwé, akojúwe, aka ẹ̀yìn ìwé. Ká wo àwọn tí à ń bá gbé. Ọ̀pọ̀. Ìyẹn lórí yẹn ẹ̀dẹ̀gbọ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ń tírẹ́tì gọ́vnà wọn ni o gọ́vnà state yẹn ló ń tírẹ́tì pé tí màá yẹn bá join party àwọn pé gbogbo àwọn tó yẹ pé àwọn ti wà ń bẹ̀ pé ó máa wá jẹ gàba lé wọn lórí pé gbogbo náà máa kúrò pé APC máa fọ́ káwọn máa lọ join APC so tírẹ́tì tó ń tírẹ́tì. ọkọ̀ yìí náà gba Haúsá. Agbọ̀ díẹ̀. Àwọn Haúsá tó gba Haúsá pọ̀ lórí péjì ni. So tírẹ́tì tó ń tírẹ́tì ìjọba nìyẹn. So àwa dẹ̀ rí ẹnìkan tó wá fọ́ níbẹ̀ fẹ́mi ni pé ó kéré sí tó yẹ pé ọmọ Yorùbá kan. Ẹ bá mi láìkì ṣó yìí ẹ bá wa share fídíò yìí káwọn bàbá wa lè rí. Mo láìkì ẹ̀. Ẹ máa sọ̀rọ̀ tí mo trust ẹ̀yin. So ó bá yẹ pé àwa la wá sọ orú yẹn ní South ń sìn. Ẹ máa ti rí ẹ ti máa rí gbogbo ọlọ́pàá ti máa dé. Gbogbo níùsì ló ti máa gbé pé ẹgbọ́n kan tó ń sọ kò tí ẹgbọ́n ìbò kò ṣe kankan. Bí wọ́n ti máa put ẹni ẹ sí limelight. Ẹ máa rò pé bóyá pé ó jí gbogbo owó ayé yìí ọ̀hún ti dẹ́ṣẹ̀ kan téyàn ò darí. Àwọn nìyẹn ń sìn wọ́n ṣe tí wọ́n bẹ̀ yẹn ń sìn. Àwọn journalist wọ́n máa lùkèwé rẹ pé wọn ò rí ni pé wọn ò rí kankan tó tẹ̀lẹ̀ so lórí ìyẹn nìyẹn then tàbá dẹ̀ expect lórí conclusion lélẹ̀ tàbá expect pé Tinubu ó máa gba Yorùbá nation fún wa kò lè possible but àdúrà kan tí mo fẹ́ ká máa ṣe ni pé sẹ́gbọ́n ṣe ń jà wọ́n ṣe ń hit everything yìí kí bàbá wa èṣù ọ̀dà kó bá wa kó sínú òkú bẹ́ẹ̀ ni kó bá wa kó sínú ẹ̀ kínú ẹ̀ náà le kó náà lóhùn ò ní gbà. olóhùn náà ló. ọmọ Yorùbá ṣe é fẹ́ bẹ́ẹ̀ ṣé kó máa lọ bẹ́ẹ̀. go ahead. yóò lè tì í jẹ́ pọnà lè fi ṣe bí wọ́n ṣe rí wọ́n ti wà yẹn wọ́n ti sign wọ́n ti play allege fún wọ́n ti play allege fún Nàìjíríà wọ́n ti play allege fún London wọ́n ti play allege fún US so àwọn ìlú yẹn dẹ̀ rèé wọn ò lè gbóná wojú wọn bọ̀ tó bá tí wá di pé gbogbo ẹ̀ dàrú àwa la máa bọ́ síta pé a ṣe mọ́ so kí gbogbo nǹkan sáà máa yí tiẹ̀ kán máa yí tiẹ̀ kó di kán ṣe ẹlẹ́tàn kán láwọn ò gba rìsọ́ọ̀tì yẹn tó kán ní wọn ò gba rìsọ́ọ̀tì yẹn kẹ́fìrìtì kókó fọ́ so àdúrà tèmi ń gbà nìyẹn so àdúrà táwọn máa gbà nìyẹn because a bá ní pé Tinubu ò lè ṣe torí nǹkan tí wọ́n ti tọwọ́ bọ̀ property family wọn ẹ mọ̀mọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Buhari mẹ́wàá ṣẹlẹ̀ sí Buhari ń bẹ̀ yẹn. ẹ já wa sí. mẹ́wàá ṣẹlẹ̀ sí Buhari. kí ló ṣẹlẹ̀. ború sí i kí ló fà tó jẹ́ pé Buhari divorce ìyàwó ẹ̀. àwọn kàbá tó wà tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ yẹn ni tẹ bá gbogbo owó tí wọ́n ń lòdù síta tó jẹ́ pé Tinubu mo ní Buhari wọ́n máa ní pé nǹkan báyìí $2 náà máa tà fún gọ́ọ̀mẹ̀ntì àwọn yẹn máa ní $26 la máa rà á wọ́n lè gba owó yẹn wọn ò dẹ̀ ra kíní yẹn. ẹ bá gbọ́ gbogbo kò sí pé bóyá pé Buhari náà ò fẹ́ sí dáadáa kò fẹ́ rí àwọn tí wọ́n wà ní kí lórúkọ wọn yẹn wọn ò fẹ́ kí ó kì í sin for instance sin nǹkan tó ń ṣe newspaper ọ̀tọ̀ náà wọ́n á print ní Buhari ó láì kó máa ka paper gan wọ́n máa print nǹkan ọ̀tọ̀ fún Buhari nǹkan ọ̀tọ̀ ní bóyá pa newspaper àwọn yìí this day whatever wọ́n máa kó wá fún Buhari wọ́n dìdí lọ sanwó fún company kó máa print ọ̀tọ̀ fún president ni kò ṣe èyí tó ń káńtà ọ̀tọ̀ yìí tí president ń ká ọ̀tọ̀. olórí burúkú ni wọ́n ní Aso Rock yẹn o so àdúrà táwọn máa gbà náà ni pé kọ́nà jẹ́ kán máa yí tiẹ̀ kókànlá náà ní gbúù kán ní ẹ̀kẹ́lẹ̀ sọ̀sẹ̀ kán ní wọn ò gbà ó aṣọpọ̀jọ́rò ni à ń pìtàn máa ṣe ó kíní kan ó kí gbogbo fọ́ síta ká náà fọ́ síta
aláàṣemọ́ that's the only solution tó wà lẹ́nu wọn nǹkan tó lọ́n fi lè yọ wá nìyẹn bọ̀ pé Tinubu ò lágbára o kò lágbára kó lè pinnu yẹn láéláéláé bọ̀ pẹ́lú tó lágbára tó lè ṣe ni kò tó pẹ́lú mi náà lè ṣe o kò tó pẹ́ president ò lè ṣe o bọ̀ Tinubu ò san lórí tó débẹ̀ yẹn gbogbo nǹkan tán ní òun náà máa fẹ́ protect so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ìyá mi so ẹ máa bí tó bọ̀ mọ́. so bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ nísìn the only solution ni pé kó di gbàgbós according bẹ́ẹ̀ ṣe fẹ́. abẹ́ ni o ó di gbàgbós ni o ó di pé everybody ẹ bọ́ síta àfẹ́ mọ́ àṣẹ mọ́ dáàsá mo ti sọ pé Tinubu ń tọ́wọ́ pé Tinubu ẹ fẹ́ ṣe dání àti tó ní àwọn tó lè sọ òdodo ọ̀rọ̀ sí lọ́wọ́ ó ṣe ní ká di security mú yẹn kó tètè rú wa lágbára because àwọn people yìí náà àwọn náà ti ní area boys wọn táwọn náà fẹ́ lò. bẹ́ẹ̀ ni àwọn yẹn máa kó irinṣẹ́ tọ́ wọn tí síta ni irinṣẹ́ wo làá fẹ́ kó síta. wọ́n máa pa wá bí ṣeré. irinṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn o wọ́n dẹ̀ rẹ́dì láti dá gbogbo ẹ̀rú so àdúrà tèmi ń gbà náà ni ẹ̀kọ́ lọ jẹ́ kí. àwọn èèyàn support yín o wọ́n ní bẹ́ẹ̀ lórí mọ́mí Yorùbá Wuyì àwọn kan sọ wípé it is unhumane to internet news he has no excuse àwọn kan ní ọ̀tọ̀ ni bàbá yìí ń sọ o lóòótọ́ ni bàbá yìí ń sọ. gbogbo ẹ̀kọ́ lọ ń ṣe. mi ò gbélé yìí rí o. ó gbogbo ẹ̀wọ̀n àánú news gbogbo wọn ṣe wà ní Aso Rock yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó kì í ṣe ìgbà tí Tinubu náà tó náà bọ́ sí tàǹsì tó náà sọ pé you are joining my àwọn tó ń bá sọ yẹn ni àwọn ṣé ASD àbí kí náà. ó ní you are kíni ó ní you are kíni. ó ní you are joining my enemy to support my government. And you want to chase me away because of insecurity. Tẹ́ bá rántí àwọn àwọn ọmọ sùtù tọ́nà lọ kó tọ́ni pé tọ́nà pè látàbújá pé kán kúrò ní tọ́nà pè látàbújá pé kán kúrò ní kankan amílítì kúrò ní skul yẹn tọ́nà fi kidnap àwọn ọmọ yẹn gbàtà pé Musa tọ́nà máa fẹ́ ṣàtà mọ̀ pé gbogbo àwọn tó wà ní àwọn èmi ni mínísítà kí lorúkọ ọ̀gbẹ́ni tí wọ́n yọ yìí gbogbo àwọn tó ń ṣe gbogbo àwọn sẹ́yìn nìyẹn tẹ́ bá gbọ́ pé wọ́n ní pé wọ́n kàn déédéé gbọ́ kọ̀ gbogbo àwọn tó wà ní Aso Rock náà ní pé ká kúrò ńbẹ̀ ká kidnap àwọn ọmọ yẹn ká fi lè máa fi tírẹ́tì ìjọba ẹ̀ ká lè máa ní wókè ó ní ẹni pé òun ò ṣe dáadáa ẹ̀yin fi insecurity ẹ̀ fi ń ba ìjọba òun jẹ́ ṣebí dínà ló ti sọ̀rọ̀ yẹn pé I'm a stubborn politician. bẹ́ẹ̀ni èmi náà pé Tinubu ó ń lùkọ ewé pé iye èèyàn tó bá wùn yín kẹ́ ẹ pa kò sí nǹkan tó kàn òun tádìkàdé wọn ń pa. ó mọ̀ pé àwọn fúnra wọn ló ń ṣe. ó mọ̀ náà ní kò fẹ́ sọ̀rẹ́ńdà. kó náà wá gẹ́ kó kọ́ máa tó fún wa. bókè tó dàtẹ̀ káwa náà lè gbáradì gbáradì pé òkè but Tinubu náà kò sí dáadáa sí wa náà àwọn dẹ̀rẹ́ náà bá máa sọ ọmọ níjọba Yorùbá ni Yorùbá ló ń pélé fún Yorùbá ló ń kó tọ̀ ń fún kò dẹ̀ kó kankan fún wa ẹ bá yẹ Jonathan ayé Buhari 5 billion every month bó ṣe ń pín gbogbo ẹ̀ fún wọn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ó débẹ̀ yẹn ó gbẹ́sẹ̀ lé yẹn gbogbo ibi tó ti ń tọ́ wọn níjà ní gbogbo bẹ̀ yẹn gbogbo sophisticated weapon tó wà lọ́wọ́ àwọn pípù yìí Buhari ogbówó ẹ bá mọ iye owó tí Buhari gbé lẹ̀ tó jẹ́ pé òun gbogbo mọ́ ní pẹ́ tó fi ra gbogbo irinṣẹ́ fún wọn so Ọlọ́run kó ṣàánú wa bá a ṣe ń gbà ládùúrà yẹn náà ni kó lọ́ọ́ gbà fún wa kó Ọlọ́run tó mọ́jú ọjọ́ òní tó tún padé báyìí kó make sure pé kó yà wá ya Nàìjíríà ó yà wá ya Nàìjíríà. àbí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ sí jẹ́ ẹ̀ ń tà sọ fún wa pé at least ilẹ̀ Yorùbá tó bá tiẹ̀ ń para wọn náà tí tó ń kọ́ àwọn ọmọ ara wọn kí ilẹ̀ Yorùbá kó ti bá wa fẹ́ǹsì ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn èèyàn wa ti rú wọn lágbára kí nǹkan ti wà nílẹ̀ Yorùbá tó máa kórí burúkú wá kọ́ borí búlẹ̀. bí àwọn ti gbọ́ pé orú Ìgbòho sí ó ti ró Ìgbòho lágbára ó ti ró àwọn bíi some people náà ó ti ró wọn lágbára tó bá ti mọ̀ pé àbí so tó bá wá máa send signal sí àwọn èèyàn wọn ò ní lè send signal because wọ́n ti máa mọ̀ pé wèrè ti wà nílẹ̀ so wọ́n ti mọ̀ pé àwọn ilé yìí náà wọ́n máa pa àwọn lọ́mọ ni so wọ́n máa lè máa ṣe wèrè wọn lọ́dọ̀ ara wọn because wàhálà máa ṣẹlẹ̀
according to gbogbo bẹ́ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ so bí wàhálà bá máa ṣẹlẹ̀ kó máa dún gbàgbós so that káwọn tètè lọ sí Niger Bridge ká tètè fọ́ dànù. tọ́ba dẹ̀ ti fọ́ yẹn dànù àti disconnect wọn níbẹ̀ yẹn nìyẹn ojú ọ̀nà ló kù gbọ́dọ̀ ojú ọ̀nà ẹlẹ́sẹ̀ ló kù because àti defend the border very easy tọ́ba ti já Niger Bridge yẹn dànù tọ́ba ti já dànù àti bọ́ lọ́wọ́ wọn nìyẹn. wọ́n dẹ̀ sì wà láàrin wa ò ṣe kó wà láàrin wa gbogbo ìjà wa náà ti wà. àwọn tó wà láàrin wa yẹn náà ni mo sọ pé tó bá ti di gba gòsù lókè yẹn tó dẹ̀ ti mọ̀ pé táwọn náà bá ṣe dá because bá wọn jà lókè tó wáyé pà ń bá wọn jà ń bẹ̀ yẹn sìn wọ́n lè sọ pé káwọn tọ̀dọ̀ wọn retaliate but táwọn bá ti bá wọn jà wọ́n dẹ̀ ti mọ̀ pé àwa náà ti láwọn eruku lọ́wọ́ so wọ́n máa keep calm sí àdúgbò wọn ni bẹ́ẹ̀ náà làwọn náà máa pariwo pé àṣemọ́ o. I wish this video go viral. Kí Tinubu bá wa rí fídíò ẹ bá wa share fídíò yẹ bá wa like ẹ bá wa comment. ariwo àtẹmọ́ tó bá ti sọ pé wọn ò gbẹ lẹ́sàn yẹn báyìí àtẹmọ́ òun láriwo ta fẹ́ máa pa ká dẹ̀ bọ́ síta ká pariwo àṣemọ́ o àṣemọ́ so kólúkálukú máa lọ ń lọ ẹ̀ àjọra wa so tó má dẹ̀ ti ń dàrú lọ́dọ̀ wọn ká ti lọ fọ́ bíríìjì ká ti nǹkan tó so wápọ̀ ká fọ́ ká ti kó àwọn eruku because gbogbo àwọn nǹkan tó kó pamọ́ èròjà wọn lọ́wọ́ yẹn kán má àwọn yẹn ló lágbára kán má lè kó àwọn yẹn wọlé ká lè ti máa múra wa lẹ́nu ẹnu bọ́dà ká sì máa fa owó ara wa ń bẹ̀ yẹn àwọn tó wà nínú ilé máa jókòó jẹ́ aláwọn ọlọ́pàá ní gbogbo ẹ̀ so àwa bí àwọn eruku kọ̀ọ̀kan àwọn náà máa lọ mọ́ọ̀tì bọ́dà kán má lè kó orí burúkú wọn kán má lè kó wá bá wa. So gbogbo nǹkan tó yẹ kí gbogbo ìmúra yẹ ká máa múra nìyẹn torí according to Àtíkù nǹkan tó sọ last chance ẹ lélẹ̀ so tí ò bá dẹ̀ ti last chance yìí tí ò bá dẹ̀ ti work out wọ́n dẹ̀ ti ní pé one term ní bàbá àmọ́ bóyá àwọn ni wọ́n ń kọ́ ni bóyá àwa là ń kọ́ fún wọn ni wọ́n ti ní one term ní sọ pé wọn ò dẹ̀ nígbà tó bá ti announce election wọ́n ti ní pé títà rẹ̀ ló sọ yẹn so ṣebí ìlú kan tán la wà náà nìyẹn tí gbogbo yẹn náà kọ́ lé ká máa rò ẹ fi yẹn jẹ́ INEC chairman ẹlẹ́ẹ̀lẹ́ gba election ẹ̀ lè gba result ẹ̀ kó bá sọ. so kí wá ní. ìgbà tí Buhari wọ́n gba result ìgbà táwọn tó family wọn tó kù wọ́n gba result tàsíkò Tinubu sẹ́nu ọ̀nà gba result ká máa dáhùn lọ́wọ́ àwọn pípò yìí ẹ jẹ́ ká Tinubu ẹ jẹ́ ká tó ń ká kú máa lọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn àgbàgbà Yorùbá náà bá wa kó sí inú Tinubu náà bá wa kó sí inú. ibi problem wa wà gangan nìyẹn káwọn àgbààgbà yìí kàn jọ kàn parapọ̀ kàn sọ̀rọ̀ síta wọ́n sọ ilé no reply from them wọ́n sọ tán no reply from them wọ́n wà lẹ́yìn Tinubu bí wọ́n sí lẹ́yìn Tinubu kò sẹ́ni tó mọ̀ olúkálukú kàn dá dúró sáyé ara ẹ̀. ṣe ẹ̀wọ̀n pé lẹ́yìn eléyìí nísìn how old ni Àtíkù náà because lẹ́yìn eléyìí nísìn kó tó máa fi di. 70 ní báyìí ó máa bóyá ó ti pé 80 bóyá ó máa pé 80. tó máa fi di 70 tó bá ti máa di 20 31 kò ní lè lọ mọ́. kò ní lè lọ mọ́ so ibi kan bọ̀tẹ̀ nǹkan tó sọ náà nìyẹn ó ti máa kó bí i 85 or bí 84 ṣá so kò ní lè lọ mọ́ ó dáta ó sọ pé final ilé yìí ó ló sọ ní àdẹ̀lẹ̀ sọ ó tún tààrẹ bá lè ń gbà náà lè but àdúrà tá a tẹ̀ ń gbà ní pé kán tiẹ̀ dàgbà. wọ́n ní 79 l'Àtíkù so by 2031 ó máa jẹ́ ọmọ 85 years kò ní lè control kò ní lè contest mọ́ ó ní kọ́ máa sọnù tíkẹ́ẹ̀tì sí south kí là ṣe Àtíkù tẹ̀yìn dẹ̀ ti lò bí 47 years níbẹ̀. no àní àwọn bàbá wa náà fẹ́ jà fún wa kí ó kàn jẹ́ ká mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní àwọn bàbá wa ló fẹ́ jà fún wa àdúrà tèmi ń gbà náà nìkan di kínú wọn yẹn bó ṣe lè yẹn náà ni kó le. kọ́lọ̀ bá wa ṣe Tinubu lọ́kàn lé kó sí àwọn bàbá náà lọ́kàn lé kó wá sí àwọn Fúlàní náà lọ́kàn lé kọ́kọ́ yín jọ lé kẹjọ ṣe wèrè fúnra yín Tinubu ọmọ bíbọ̀ ọ̀kan làábí. kó lè fàbújá lẹ̀ fún wọn tó bá ti ànáàsì fún un ló wọlé kó wá sí bọ́dí náà kó wà lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn kò sí nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ ọ̀ tó bá wà lábújá yẹn ibẹ̀ yẹn léwu torí tá a bá ti fọ́ bíríìjì wọ́n ní wọ́n ti lè gbé president sẹ́wọ̀n pé ó ti tún dàbí ọgbọ́n sí i tó fẹ́ replace ó fẹ́ frustrate Ribadu fún fúnra rẹ̀ kó kúrò ní lọ́fíìsì yẹn sí
kò tí replace Ribadu kan. Oyin kan tó ṣe yẹn ó fẹ́ frustrate so that kó fi ó ní homeland adviser ní kí lórúkọ tó tẹ̀ tó yàn. So orú yẹn sì nǹkan tó máa ó fẹ́ ní lára ni because Ribadu àti bọ̀bọ̀ minister of state yẹn àwọn méjèèjì mẹ́ta ni wọ́n ó ti nìkan lára tí Musa gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó ti nìyẹn lára yẹn ti lọ wọ́n fi gbé fún Musa. àwọn ni wọ́n resign fún àwọn méjì ló tún resign lánàá. Wo ọ̀rọ̀ wọn ò resign fúnra wọn ni bó ṣe tó mú homeland defence adviser yìí wọ́n sì ó fẹ́ fi challenge Ribadu ni because gbogbo bọ́n ṣe kidnap yàn pípù yìí ọwọ́ wọn wà nù ẹ̀. bẹ́ẹ̀ ni. so ó fi ni wọ́n lára ni kán lè kúrò nínú system ẹ̀ ni but I need more than that so that kó ni wọ́n lára dáadáa kí gbogbo ẹ̀ di gbù kó explode. so nǹkan ìgbésẹ̀ tó ń gbé nìyẹn but àwọn yẹn náà wọ́n lè wá ní sùúrù kọ́lọ́ má fún wọn ní sùúrù ni wọ́n lè wá ní sùúrù kan lọ dóde wá 2031 ibi tí problem wà gangan another problem kan náà tó tí nìyẹn wọ́n bá tún padà wá síbẹ̀ ní 2031 báyìí. orí ibùdó kó ní ká kú sá lọ ni wàhálà tí Fúlàní máa fi lè débẹ̀ kí gbogbo Nigerians kẹ́gbọ̀n sá lọ ni orí ibù ti wọlé ẹnì kan sọ wípé during a major conflict you can only move heavy weapons / equipment with ships or railway. We Yoruba have the coastline in Lagos especially, and Buhari built a railway for the north. He knows why. Bóyá torí ẹ̀ ni Buhari ṣe build the railway lọ sí Niger Republic. Tẹ́lẹ̀ mọ́ bí tán tó bá ayé Nàìjíríà jẹ́dé railway tán build yẹn sì wọn ò parí ẹ̀ o. Wọn ò parí ẹ̀ kó tó di pé kí náà pé civil war tí àwọn junta tán gbàjọba ní Niger. Ó yẹ kó fẹ́ kòlábọ̀ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ibẹ̀ ní pé civilian yẹn tẹ́lẹ̀ Fúlàní náà dẹ̀ nìyẹn tó ti pé àwọn junta gbàjọba. So junta tó wá gbàjọba ń ṣe so wọ́n ti tún waste gbogbo owó yẹn nìyẹn. Lórí ibùmọ̀ làwọn pípù yìí kẹ́. Owó yẹn ni kẹ́ máa wọ́n ṣe owó tán lọ yá kẹ́ máa wọ́n ṣe gbogbo resources Nàìjíríà ní báṣubàṣu. Sórí àwọn ilé yìí mo la fẹ́ jókòó tì la fẹ́ máa bá lọ. Mo wo comment lórí YouTube báyìí àwọn èèyàn kan ginger mi we won't run no we will defend our land a máa dúró tì yín lọ́rùn wàhálà ìwéré máa pẹ́ ni tó ń wò wèrè go pa ẹni tó ń wò ó máa di gbùgbùndù ní woro sí woro. Gbogbo wèrè lájú wo wèrè Tinubu bàbá Ládọjà ní kọ́ni Ládọjà mi bíi Ládọjà wọ́n ní ẹ má dákẹ́ àwọn èèyàn pariwo Ládọjà ní comment section bàbá Ládọjà wọ́n ní ẹ má dákẹ́ bàbá wa Ọọ̀ni Aláàfin ẹ má dákẹ́ ẹ má káwọn Fúlàní dà yín pọ̀. Kan gbégbèsè. Olúgbọ́n ọmọ Bàyámù Olúgbọ́n àgbẹ̀ ọmọ Bàyámù àwọn èèyàn ń dárúkọ yín ní kíkan everybody ń pè yẹn ọmọ Yorùbá àgbàgbà wa nílẹ̀ Yorùbá. Nǹkan tó ń bọ̀ agbára Tinubu agbára Tinubu nìkan ò lè ká bá wa support Tinubu. Bàbá tètè múra lẹ̀ bọ̀dá bá múra lẹ̀ agbára wa ò ní ká o. Wọ́n máa pa wá bí ẹran o lórí ibú làwọn kò lọ sí gọ́ọ̀mù o. Southwest náà nìkan ni àwọn tí Yíbo máa defend tara wọn. Àwọn ní irinṣẹ́ àtẹnujẹ tàwọn ní irinṣẹ́ burúkú lọ́wọ́ o. Ogúndé o. Ọ̀dọ̀ wa dẹ̀ ní àwa nìkan náà rí pé ọ̀lẹ ni wá kọ́lọ̀ ń ru wa lágbára. Kọ́lọ̀ ń ru wa lágbára so tọ́lọ̀ bá ti ru wa lágbára lásìkò tá a bá ti mọ nǹkan tá a máa ṣe àwa la máa borí. Tó bá ti jẹ́ ká mọ̀ nǹkan tá a máa ṣe. Gbogbo property wọn máa di tẹni ẹlẹ́ni ni o. Kò ní jẹ́ tálíkà nìkan àti pé ìyá tó ń jẹ tálíkà jíìmù ló wà ó ń gbé wéètì ó máa mú àwọn olówó náà dání property àwọn olówó náà máa di tẹni ẹlẹ́ni. Gbogbo ìní wọn. Tó mú yẹ̀sì. Ìgbàdí Buhari wà ń bẹ̀ gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn pé kán ní wá lára pé ká lè dìde ìjà pé tá a bá dìde ìjà wọ́n máa lè kàn ká wa gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn.
hello. àwọn pẹ̀lú yà ń gbọ́ yà mọ̀ ń ka kọ́mẹ̀ntì ẹnìkan ní Tinubu máa sá lọ ni. ọbí ò tẹ̀ fẹ́ sá. mo làwọn já sí mo làwọn tó máa já sí ẹ má fọ ṣòro lójú jàre à ń gbọ́ yín sà. ìjọba gbọ́ nǹkan tí máa yìí sọ tán ni pé wọ́n fẹ́ start civil war ọ̀rọ̀ yẹn rí o kò ṣe pé kò rí o ó rí o. báwo ló sọ. Ọlọ́run ló gbé sí púpọ̀ yẹn Ọlọ́run Danjuma ọ̀rọ̀ tí màá yẹn tọ́ sọ. T.Y. Danjuma. gbogbo ọ̀rọ̀ tán sọ ó rí o but Ọlọ́run òun ló gbé wa kúrò ní gbogbo wọn ṣe plan ẹ̀ wọ́n plan ẹ̀ pé gbogbo wọn ṣe ní wá lára yẹn definitely a máa gbọ́wọ́ òun náà ṣe ó kéé sí ẹ bá gbogbo period kí ló tán fi ń bírèkì jẹ́ kí ló tán àgbà tí Buhari Tinubu ẹni tí wọ́n bírèkì jẹ́ ẹyọ kan ni. wọ́n bí wọn kú máa fọ́ ẹpọn wọn ni Tinubu ò gbọ́ náà etí Tinubu ti di wọ́n ti gé tí ẹ lọ. wọ́n fún pípù yẹn ní hand wọ́n lè jẹ́ kán ní irinṣẹ́ lọ́wọ́ sophisticated one wọ́n jẹ́ kán ní lọ́wọ́ pé kéèta bá fi lè sọ pé òkè àṣemọ́ àgbà kìnìkan ó gba àwọn ọmọ oró wọ́n máa tì wọ́n síta ni ọ̀tọ̀ lọ fún wa ní sùúrù yẹn à ń ṣe díẹ̀ gbogbo nǹkan yẹn bóyá gbogbo nǹkan yẹn náà ni Tinubu ti rí gbàtà jáde tá à ń pariwo Yorùbá nation bí àtòrí ẹ̀ náà ni ò jẹ́ kán sọ̀rọ̀ because wọ́n ti mọ̀ pé nǹkan tó ń wà lẹ̀ yìí títàn bá sọ̀rọ̀ agbára wa ò lè ka agbára wo nígbà Buhari yẹn agbára wa ò lè ka olóyè Sunday Agbede mọ̀ Ìgbòho sọ ó ti bọ́ lóyè sọ̀rọ̀ pé tó dáwọ́lẹ̀ ń gbà yẹn lóòótọ́ lajú ọmọ Yorùbá ṣùgbọ́n tó gùn yẹn bá bẹ̀rẹ̀ kẹ́ ń gbà yẹn agbára wa ò lè ká. agbára wa ò lè ká. agbára wa ò lè ká. olóyè ẹ bá mi ṣàdúrà fún olóyè ẹ bá mi wúre fún ó ṣí ojú àwọn ọmọ Yorùbá wọn bá kàn máa pa wá ní díẹ̀ àpátán ni. bólóyè gan sọ pé òsè mọ́sí mọ iye àwọn èèyàn tó yẹ pé wọ́n ti wọ expose sí àti mọ̀ pé yes bó ṣe ń lọ ni. nínú àwọn politician àwọn agbọn wọ́n ti mọ̀ pé yes nǹkan tá à ń jà fún nǹkan tá à ń ṣe òótọ́ ni lórí òdodo ni. pé gbogbo kìíní yìí wọ́n ti gbilẹ̀ àbíbi wọ́n ti gbilẹ̀ àti politics ni o àti sójà ni o àtọlọ́pàá ni o àti civil defence ni o gbogbo ẹ̀ pátá náà ti penetrate so gbogbo eléyìí Tinubu ò lè rí ṣe kò bá ẹsẹ̀ tó báyìí ó fẹ́ lógún ọdún mẹ́jọ tó fẹ́ lò kò lè rí ṣe ju pé kọ́lọ̀ jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ because nǹkan tó ti gbìn ó ti jìn ó ti digi araba so kọ́lọ́ ń kàn gbà kọ́lọ́ ń ṣàánú wa kán yìí tiẹ̀ pọ̀ káwa náà dẹ̀ kí o gbà ká kó síta ká láàṣẹ mọ́. kó di wèrè sí wèrè. olùkálùkù wa máa lọ́nlọ́ ẹ̀ without that wọ́n bá jẹ́ kó lè di 2031 tó. kì í ṣe nǹkan kan náà ẹjọ́ ẹ̀dẹ̀ fi wá ó yẹ ẹ bá wa bẹ̀ ó yẹ ẹjọ́ ẹ fi wá lẹ̀ ẹ máa lóun lóyún kà máa lọ àjọra wa. irú àwọn senators náà àwọn náà dẹ̀ lè ṣe wọ́n lè ṣe. God bless olóyè Sunday Igboho. so wọ́n lè ṣe kán dàrú láàrin ara wọn bẹ̀ pé wọ́n ṣe the same thing pé kí ló dé ok constitution yìí a fẹ́ change ẹ̀ fún ara wa tẹ́ẹ̀bá jẹ́ ká change kólukálukú máa lọ nílò ẹ̀ but owó tí gbogbo wọn ń jẹ yẹn gbogbo property tán níyẹn. táwọn Fúlàní bá gbé gbóngbó dé sọ́mà lè dúró tó máa fọ́ọ̀gì mọ́ wọn tó fọ́ọ̀gì mọ́ gọ́fúnà lẹ́yìn ọ̀hún tẹ́yìn ẹ̀sùn ké báyìí ṣé wọ́n máa lè dúró property. ṣé tó bá tẹ̀ ẹ̀nà yẹn ní gíṣẹ́ yẹn ò tiẹ̀ dá ìbọn nígbà tó bá fi ìbọn ẹ wo ṣebí ẹni tó bá nà ń jó gbà tó bá jó ẹni tó bá fìbọn fọ́ lórí. tó bá fìbọn fọ́ wọn lórí lẹ́ẹ̀kan tó bá fìbọn fọ́ wọn lórí tó bá kú lẹ́ẹ̀kan ṣé kò dáa. ẹ̀rí nǹkan táwọn wèrè yẹn ń ṣe ni àwọn tó bá ti jí gbé ń sìn wọn kọ́ nà 20 years kúrò nínú ọjọ́ orí wọn àlùpàmọ́ òkú máa nà lómi báyìí ọwọ́ máa ti wọ́n tó máa dè wọ́n lókun wọ́n máa ìka kó sí wọn lọ́wọ́ tẹ̀bí tara wọ́n ti ya wèrè àwọn pípù yìí wọ́n ti mú kòlóòsì náà wà o. ẹlòmíì ń bọ́ọ̀lù ẹ̀ títí radarada ẹ̀ gan pa ẹlòmíì. radarada ẹ̀ ń pa ẹlòmíì. bọ̀wọ́ kan tí Jeff tó gbé wá sórí kinní ẹ̀ mo ní nọ́mbà Jeff lọ́wọ́ ni màá ní kó fún mi fídíò yẹn kí n play fáwọn èèyàn kó má mi yẹ bọ̀bọ̀ yẹn ọlápọ̀ níṣẹ́ lára so ìbúwọ́ tó ti yìnbọn fún ìbọn yẹn ò wọlé
so àwọn òbí ó ti kú níbẹ̀ tí ìbọn yẹn ò wọlé ó ti wá ẹ bá mi lọ sórí péjì Jeff Owólẹwà ara àwọn actor tó máa ń sọ̀rọ̀ yẹn ló gbé bọ̀bọ̀ yẹn wá so bọ̀bọ̀ yẹn sunkún náà ò tí ì fọ́ tí kò mọ̀ kó òun ní stroke ó ní ẹjọ́ so lọ́pọ̀ ìbọn yẹn ò wọlé sí ara ẹ̀ kí ni ẹ wá affect ẹsẹ̀ náà wọ́n tiẹ̀ wá ná ẹ mọ̀ ìbọn wọn lálá yẹn náà yìn fún so ó ti wá fẹ́ paralyze ẹsẹ̀ yẹn ó ní bọ̀sùn pàpà tó ní òun ti kú tí wọ́n lọ bọ̀bọ̀ tó ṣe fídíò yẹn ó rìn online tó sọ pé ẹ̀wọ̀n ti mọ ẹwọ́ bí wọ́n ti pa àwọn ní o bọ̀bọ̀ yẹn ṣe fídíò yẹn rìn last year ẹ lọ sórí Jeff Owólẹwà ẹ lọ bá mi wo fídíò yẹn bọ̀bọ̀ yẹn ló ṣe fídíò yẹn ó tún wá play fídíò yẹn last year bọ̀bọ̀ yẹn ṣe tó sọ pé wọn mọ́tò àwọn wọn ti kí ni kan kẹ̀kẹ́ wà ní gbogbo mọ́tò yẹn bọ̀bọ̀ yẹn ni mo fẹ́ rántí sim yẹn bọ̀bọ̀ yẹn ni ló ti wá padà wá kódà kò fẹ́ jọ mọ́ gbogbo ló yẹ fine tó fi dread sórí yẹn orí Jeff Owólẹwà ní péjì bọ̀bọ̀ yẹn tó máa ń sọ ara àwọn star ni actor ni olùgbé bọ̀bọ̀ yẹn wá gbogbo dread orí ẹ̀ gbogbo dread orí ẹ̀ kò tẹ̀ jọ dread mọ́ ó ní tó máa dijú báyìí wọ́n kàn máa rí wọn ni ara wọn máa gbọ̀n so ẹsẹ̀ yẹn ń kú. kíní yẹn trauma yẹn kò ń ṣe dáṣà ṣe sọ fún àwọn ẹsẹ̀ ẹ̀hún ìbọn bá ní ẹsẹ̀ ìbọn bá ní ẹ̀yìn so ẹ̀yìn àtẹsẹ̀ egungun náà ló síbẹ̀ so ẹsẹ̀ yẹn ń kú ẹ̀yìn látẹ̀yìn ẹjọ́ lóhun ò tí 40 years tí wọ́n yẹ kó máa kó ní stroke ara onítọ́wọ́ apá wọn á kú ẹsẹ̀ wọn á kú Jeff náà lóhun tí òun rí ẹjọ́ tako bá lè fún mi ní fídíò yẹn ni má gbé sórí péjì mi bọ̀bọ̀ yẹn sọ account number máa pin account number tẹ́ bá kọ comment síbẹ̀ pé tó bá lè fún Yorùbá Wuyi máa pin account number ọ̀bọ̀ yẹn a máa pin ẹ̀ sí ibi kọ́lọ́n jẹ́ kí àwọn èèyàn lè bá wa help ẹ̀ ó dé òun ti ná over 4 million àbí how many million ló lóun ti ná mo tún wá ní kó ó dẹ̀ ló máa ń bá èèyàn ra mọ́tò ni àwọn tó máa ń bá èèyàn ra mọ́tò yẹn ni wọ́n tún ní kó lọ mú ẹ mọ Jeff Owólẹwà ó pupa báyìí ara àwọn actor wa ni ó máa ń gbé àwọn èèyàn wá sórí show ẹ ṣe gan bàbá wa dúpẹ́ gan ni Elédùmarè bá wa bùkún yín ẹ ṣe wọn dúpẹ́ à ń bá bọ̀ wàhálà mo ti gbàgbéra lọ sóyún ti padà in fact wọ́n kàn sọ àwọn èèyàn wa di handicap kalẹ̀ nírú yẹn náà sọ ọmọ kékeré ó ní ìyàwó òun bá ó nígbà mi òun ti sojú ìyàwó òun máa dín pé ẹgbẹ́jẹ́ pé ó tó dà pé ó ti fẹ́ máa kó sí òun lọ́pọlọ ó ní báwọn ṣe ń lọ lójú kíní báyìí ó dárúkọ èèyàn tó kú ó láwọn àwọn mẹ́ta kọ́kọ́ ṣubú ó láwọn mẹ́ta yẹn ṣubú báyìí ó náà tó bọ́n sí wọn ni pù wọ́n yìí tẹ̀ help wọn lọ sọ́run àwọn ọmọ yìí ti fa gọ́ọ̀mù Tinubu ẹ gbà wá ẹjẹ́ adádúró wèrèrè o àwọn ilé òṣè bá gbé wọ́n ti mú yálà bá a gbọ́n sókè. ẹkú ètò wọn. mami ẹ̀ ní dáàmù wọ́n ti mú orí ibú lórí ikú làwọn ọmọ yìí. everybody ó ti sóyàn. ó ti sú wa. ṣe rí gbogbo ẹwọ́rú bọ̀bọ̀ tẹ̀ sọ lẹ́ǹkan ní pé Jeff kìíní kan. Jeff Owólẹwà ní péjì ẹ̀. wọ́n ṣe gbogbo ẹ̀. no ní péjì ẹ̀ tó gbé bọ̀bọ̀ yẹn wá ni o Jeff Owólẹwà ló gbé ẹnìyẹn wá. ok. ó wà lórí YouTube ẹ̀ lọ́wọ́ mi wo péjì yẹn jọ. ṣé mo máa wò pé ṣé bàbá Tinubu ń rí gbogbo àwọn tí wọ́n ń pa tí wọ́n ń dì pẹ̀lú yìí lẹ́nu ọjọ́ mẹ́ta ìtì ẹ̀ wá lè dóyẹ pé wọ́n máa ní kán mú owó wá tó má dẹ̀ fún owó wá wọ́n á dẹ̀ pa wọ́n. onítàn. so ṣé ó yẹ kán ti mọ̀ pé àwọn kinní yìí ogun jà àwọn tó ń bá jagun wọn ò mú nǹkan kan dání wọ́n wọlé wọ́n pa wọ́n ìyẹn gan ló burú jù. láti ọjọ́ yìí tí wọ́n ti ń bá kinní bọ̀ mo rántí bàbá Tinubu iná sọ pé àwọn Fúlàní náà dà àwọn Yorùbá ńgbà àwọn wò pé ó ní bó ṣe lè fọgbọ́n gbà nǹkan náà gbogbo ìgbà tí àwọn Ìgbò ti rí handwriting yẹn wọ́n ti kó nǹkan wọlé. orí ibú iṣẹ́ náà ti kó wọlé. wọ́n ti kó nǹkan wọlé Yorùbá sì ń wá agbára tóun bá débẹ̀ wọ́n á change ẹ̀ wọ́n tẹ̀ ń bá dìlì yìí wọ́n ń ṣèyàn.
wọ́n ṣèyàn àwọn tẹ́ bá rí wọn wọ́n wà lórí Facebook bọ́n ṣe wà yẹn púpọ̀ nù wọ́n ti darapọ̀ mọ́ Yorùbá gan-an ṣé Yorùbá ń jẹ́ Abubakar wọ́n fi orúkọ Yorùbá kan sáàrin wọ́n fi orúkọ bíi tàwùsà báyìí sínú ẹ̀ lóríṣiríṣi tẹ́ bá lọ wo kíní wọn mo tiẹ̀ swipe wọn kan tí mo send photo mo ní màá send ẹ̀ kẹ́kọ̀ọ́ wo 2 or 3 of them. Send it sí mi. Màá send ẹ̀ fi ẹ ti mọ̀ pọ́n eléyìí wọn kò kí ń ṣe Yorùbá. Wọ́n wá ní show details gbogbo kíní lórí Facebook just wọ́n á ṣe ó ní bọ́ ṣe ń ṣe ń sì tẹ́tẹ́. àní mo ti play fídíò kan lórí péjì mi tí yẹn sọ pé Bọ́lájí ò kì í ṣorúkọ Yorùbá ẹni tẹ́ bá ti wo fídíò yẹn lórí péjì Yorùbáwùyí ẹ jẹ́ ká mọ̀ ṣètìlì bẹ́ẹ̀ lórí péjì Yorùbáwùyí láti play ẹ̀ wọ́n ní kí lórúkọ ní Bọ́lájí wọ́n ní ṣèbí Fúlàní ní Fúlàní lòun ó ní Bọ́lájí ò kì í ṣorúkọ Yorùbá Bọ́lájí ò kì í ṣorúkọ Abọ́lájí ó ní kò ń ṣorúkọ Yorùbá wèrèrè o. ẹ mọ bí tó ń ṣeré àwọn orúkọ yẹn láti Ìlọrin yẹn ni. Ìlọrin ni o olórí ibú ni wọ́n o. wọ́n ti wá pọ̀ wọ́n ti yàwọ́ Ìlọrin yẹn olórí ibú ni wọ́n ní òfò ni wọ́n o. wọ́n wá ń wọ ilẹ̀ Yorùbá èyí tó bá máa lọ sí mosque á lọ di mosque mú àwọn ìlànà ọgbọ́n wọn wà on a mission Èkó yẹn wọ́n tẹ̀ ti pọ̀ ńbẹ̀ nísìnyí tíjà wá bẹ́ láàrin Ìgbò àti Yorùbá àwọn náà wá ń fẹnu sí wọ́n ń búyọ Ìgbò wọ́n á máa sọ̀rọ̀ wọ́n jó ní ṣọ́ọ̀ṣì wọ́n ṣe kinní kan leave our land alone àwọn náà sọ bẹ́ẹ̀. leave our land ọmọ aláwọ̀ máa ní Yorùbá làwọn irọ́ ni òun fẹ́ káwà táwọn Ìgbò jà ni o tí ìwà tí wọ́n bá ti wá jà wọ́n wá pa àwọn tó kù. lé wọn lọ wọ́n á fúyẹ́ fún wọn àwọn á lè ráyè gbàyè torí àwọn gan ti